Gbogbo ilé, iṣẹ́ tí mo tún mú wá láàárọ̀ yìí, ẹ̀yin àgbàlagbà, ọṣẹ ajé, ọṣẹ ajé, méjì, méjì mẹ́ta lóògùn, ẹ̀yin àgbàlagbà, méjì mẹ́ta lóògùn. Ọṣẹ ajé yìí, ó ń ṣiṣẹ́ ìwọ tí ò kì í rí tà, ìwọ tó kù díẹ̀ káàtó fún àti jẹ, tó bá ní ọṣẹ ajé yìí lọ́wọ́, ọ̀nà àlà lágbára Elédùà. Kí ẹ lọ bá mi wá, ẹ̀yin àgbàlagbà, ẹ lọ bá mi wá orí àkùkọ adìyẹ tí ó gbó dáadáa, ẹ bá mi wá ewé àánú, ẹ bá mi wá ewé ìsìnkínìmínì, ẹ ti bá mi wá, ẹ lọ bá ń wá akìtàn tó ń gbẹbọ dáadáa, ẹ bá mi bu yẹ̀pẹ̀ ibẹ̀, ẹ bá mi bu díẹ̀. Àwa kó gbogbo ẹ̀ papọ̀ nínú odó. Inú aṣọ funfun ni ọṣẹ yìí máa ń gbé. Inú aṣọ funfun ni ọṣẹ yìí máa ń gbé. Kì í ṣe ń kànlẹ̀ o, ẹ̀yin àgbàlagbà, kì í ṣe ń kànlẹ̀ o. Ẹ wá sí àdúrà ṣe é dà ní ọ̀sìn. Ẹ béèrè fún àánú àtojú rere. Ẹ̀yin àgbàlagbà, kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ẹ dúnṣẹ́ wò. Èmi máa ń fẹ́ kéèyàn dúnṣẹ́ wò. A máa mú kan wá fún yín, èyí tí a máa mú wá náà, a sì máa mú iṣẹ́ púpọ̀ wá. Wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàlagbà. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kàn sí mi, nọ́mbà mi lélẹ́yìí 081 04 73 41 20. Kò ní bàjẹ́. Orúkọ mi ò yí padà. Ewé olópin, ẹni mọ̀ yóò mọ̀ yìí.